Your name in full for the record. Orúkọ mi ni Wòlíì Israel Ọládélé Ògúndípẹ̀, olùṣọ́ Genesis Global. A ní Genesis káàkiri àgbáyé, bọ́ èmi ni tí Olúwa fún mi ní oore ọ̀fẹ́ láti jẹ́ káwọn èèyàn máa tún rí ògo ẹ̀ lára. Bàbá aláìpẹ́ yìí ni ìran kan jáde, ẹnìkan ló jáde tó sọ pé òun rí ikú sí gbajúgbajà olórin fújì ni Alhaji Wasiu Alabi Pasuma. Gẹ́gẹ́ bí àwọn ṣe gbọ́ pàtàkì dá ìkálẹ̀ ni a gbọ́ pé ẹ̀yin náà ti jáde láti ṣàdúrà fún Pasuma. Èyí tí ẹni wá sọ sà, ṣé ẹni gbàgbọ́ nǹkan tẹ́ni yẹn sọ ni àbẹ́yìn kàn? Nítòótọ́ náà mi ò really rí fídíò yẹn. Èèyàn kan wá send ẹ̀ sí mi. Ẹni tó send ẹ̀ sí mi kò criticize wòlíì yẹn o. Tí ẹ bá gbọ́ bí wòlíì yẹn ṣe sọ̀rọ̀, kò ṣe pé wọ́n kórìíra Alhaji Alabi Pasuma. Wọ́n ní ẹni tó bá mọ̀ wọ́n kó jẹ́ kó dé ọ̀dọ̀ wọn. Wọ́n ní ẹni tó bá mọ̀ wọ́n kó jẹ́ kí fídíò yẹn dé ọ̀dọ̀ wọn. Bíbélì sọ pé ègbé ni fún ẹni tí a ò rán tó ń wí. Ègbé ni fún ẹni tá a rán tí ò wí. Bí Ọlọ́run ṣe fi hàn àwọn nìyẹn. But nígbà tí ẹni ẹ send fídíò sí mi tí mo dẹ̀ mọ ẹni tó ń dárúkọ yìí, mo ní proximity pẹ̀lú wọn, mo ní relationship pẹ̀lú wọn. Àjọṣepọ̀ yín dán mọ́ dáadáa. Oh, now nígbà tí màmá wọn ṣaláìsí àjọ wà ń bẹ̀ ni very very close. Kàkà kí n send fídíò yẹn sí wọn, lèmi náà nígbà tí mo ń ṣe àdúrà lẹ́nu, mo ní kó ló wá fi àánú kó fi ré ibi lọ. Ṣé mo ká àìmọye ológo láti sọnù? Àìmọye náà rí síbẹ̀ tó dẹ̀ padà ṣẹlẹ̀ síbẹ̀ o. But tí tèmi kọ́ ni láti rí àṣìṣe torí t'Olúwa ò bá rán wọn tàbí tí wọn ò bá gbọ́ wọn ò ní ṣaláìsọ. But ibi tó kọjú sóní kálukú ọ̀tọ̀ọ̀tọ̀. Kò pẹ́ tí Àdùkẹ́ Gold kú, kò pẹ́ tí Délé Gold kú, kò pẹ́ tí Big Bọ́lájí kú. Kò sí èrè nínú ìran tá a rí tó jẹ́ ibi tó wá sí ìmúṣẹ. Ẹni yìí kẹ̀rẹ̀ pásítọ̀ yẹn Alhaji lè máa ráyè dọ́dọ̀ wọn. Then tí n bá jẹ́ wòlíì tí mo súnmọ́ Alhaji Wasiu, tí ẹ̀yin náà ń gbàdúrà tẹ jábẹ́ àmọ́ tẹ súnmọ́ wọn, kí ló tẹ̀yìn òkú lè fàdúrà bá wọn rè pé kó má ṣe láì condemn ẹni tó sọ̀rọ̀, láì gbé wọn ṣépè àbí sọ̀rọ̀ òdì. Torí lóòótọ́ ayé jìn ju inú jìn ju ọ̀run lọ. Sà, ìyá ìdí ẹ̀fẹ̀ mi wà o pé ṣé lóòótọ́ ni kìíní? Èmi kọ́ lọ́lọ́run fi hàn. Tí kó má dàbí kí mò ń polówó ara mi. Ẹni tí ò sick kò ní ìdàtí lọ lé hospital. Èèyàn méjì ló máa gbàgbọ́. Tẹ́ni tó sọ bá ti gbàgbọ́ ó lè ṣe. Which I know wọn ò gbọ́dọ̀ gbàgbọ́. Pasuma ò ní gbàgbọ́. Lágbára Ọlọ́run. Gbogbo yín náà tó bá sọ ibi nípa yín. Ṣé rí problem tẹ́ni ni pé tọ́pọ̀lọpọ̀ ni pé àmọ́ Ọlọ́run fúnra wa. La ṣe ń sáré tọ̀ ẹlòmíì tó yẹ kó sáré tọ̀ wá. A mọ̀ wípé Olúwa gan fún wa ní access láti bá àwọn Ọlọ́run sọ̀rọ̀ fúnra rẹ̀. He said, call upon me, I will answer you. I will show you great and mighty things which thou knowest not. Pé èmi yóò sì dáhùn, èmi yóò fún wọn alágbára ni hàn tí wọ́n kò mọ̀ ọ́n. Tọ́lọ́run bá fi ràn wọn ẹnìkan, ìgbà èèyàn lè dìde láti rè torí pẹpẹ á máa tẹrí pẹpẹ bá. Àṣẹ á máa tẹrí àṣẹ bá. Ìpè kan á máa tẹrí ìpè kan bá. We cannot afford to lose a great giant bẹ́ẹ̀. Ẹni tó ti fi àárọ̀ lálàṣẹ, tó ti fi àárọ̀ sunkún, tó ti fi àárọ̀ jagun, tó ti fi àárọ̀ gbìyànjú táwọn ọmọ ti wá ń jẹ́yàn lójú wọn. Kò dẹ̀ pẹ́ tí ìyá wọn kú kán wá dédé lọ láàrin wa. Kò ṣeé ṣe. Mi ò ná Ọlọ́run fi hàn wọn, but kò ní ṣẹlẹ̀. Amen. Lágbára Ọlọ́run, lágbára gbogbo àwọn abiyamọ. Kò wá ṣàlàjì nìkan àtàwọn ẹlòmíín náà tí àwọn òwòlé míín náà wà tí Ọlọ́run fi hàn tí ò ní ìgboyà láti sọ. Torí àwọn èèyàn máa bẹ̀rẹ̀ sí ní gbógun tì ní. Ẹ sà, ẹ dúpẹ́ fẹ́ni tó rí nǹkan tó ń bọ̀ tó sọ fún yín. Ọ̀rọ̀ yín dàbí ẹni tó ń lọ tí ó mọ̀ kí mọ́tò ń bọ̀ lẹ́yìn. Ẹnìkan ló máa pariwo pé kúrò bẹ́ẹ̀ mọ́tò ti fẹ́ gbá ẹ, tó bá bojú ẹ̀yìn mọ́tò á gbá ẹ. Dúpẹ́ lọ́wọ́ ẹni tó jágbe mọ́ ẹ tó kúrò lọ́nà tí mọ́tò ò pa ẹ, ju ẹni tó ń bẹ ẹ rẹ́rìn tí mọ́tò fi pa ẹ lọ.
Tàbá ní ká wo ìrun ní Nàìjíríà pàápàá lọ́dọ̀ àwọn wòlíì àwọn àfáà náà ti ń dá sí torí lórí àwọn ilẹ̀ ní mo pè ìyẹn àwọn oníṣẹ̀ṣe àwọn èèyàn agun wọ́n fẹ́ má ka ìran sí mọ́ pé wọ́n ti ní wọ́n ló máa kú ó dẹ̀ padà di president pàápàá lọ́dọ̀ Tinubu tó lọ yìí. Your perceptions are about vision in Nigeria. Not about vision in Nigeria, it's about the prophetic office. Yes, I said it. You don't need to go to, that you're going to church does not make you a Christian. Ẹlòmíì tó ń lọ church, ìwà tó ní, tó ń lọ ilé ìjọsìn, ìwà tó ní ó worst jẹni tí ó sìn, tí ó lọ bí kankan lọ. Tí ìwọ fún rẹ ò bá ti gbàgbọ́, wọ́n sọ ní kékeré mi fún àwọn òbí mi wípé mi ò lè ṣoríire. Bọ́ mi ò gbàgbọ́, so mi ò dúró. Mo wá tẹra mọ́ ìgbésẹ̀ ìdìde mi. Of course èèyàn lè sọ, but Ọlọ́run kọ́ ló sọ. Ó jọ bẹ́ẹ̀ lóòótọ́ náà tàbá wọ́n rìn àjò mi láti kékeré pẹ̀lú ìyà táwọn òbí mi jẹ pẹ̀lú nǹkan tá a là kọjá láti Islam wọ CAC. Báwo ni mo ṣe dé Sẹ̀lẹ̀? Ìgbà tí mo bẹ̀rẹ̀ wọ́n ní kó lè lo ọdún 2 lọ òkìkí yẹn ti pọ̀ jù kò lè pẹ́ tán. Àwọn kan tó ní àwọn rí ní sẹ́ẹ̀ ọdún 7 ni lẹ́yìn ọdún 7 ó máa tán. Wọ́n àti kọjá ogún ọdún báyìí. Ó dẹ̀ ń fẹ́ sí, ó ń pọ̀ sí. Torí pé mo mọ̀ wípé àwọn kan wà tí wọ́n ti sọ̀rọ̀ wípé ìbànújẹ́ máa ṣẹlẹ̀ sí mi, ọ̀tá mi máa jábọ́, èmi náà wà dúró àdúrà. Mi ò dákẹ́ láti súnmọ́ Ọlọ́run sí. Mi ò dẹ̀ bẹ̀rù láti kọjú ogun tó bá kọjú sí mi. Ọ̀pọ̀lọpọ̀ jì ló jà mí náà tí ò gbé mi lọ torí pé Ọlọ́run wà pẹ̀lú mi. Àìmọye èèyàn ni wọ́n ríran sí gan tó padà ṣẹ. So àwọn tó sọ pé ọdún 3 la fún, ọdún 7 la fún tó máa fi reign, èmi ò dẹ̀ tí bẹ̀rẹ̀ rárá torí mi ò wáyé láti wá reign, mo wáyé láti wá ní impact. Àìmọye èèyàn ló reign ni ò ní pa nínú ayé àwọn èèyàn. Mi ò wá sílé ayé láti compete pẹ̀lú anybody. Mi ò wá sílé ayé láti sọ pé èmi ní báyìí. Ẹnujọ́ mẹ́ta mo ń bọ̀ láti Ànàpá láti church wa tó wà ní Ìdìmọ̀ náà. Mo dẹ̀ wọnú Faragon. People in the Faragon were so happy. Driver yẹn kàn bẹ́wò ni. Ó kàn pè ìyàwó ẹ̀ lórí fóònù. Ìyàwó mi, wo gẹ́ẹ̀sì kankan náà kíní kan ṣẹlẹ̀. Ó ń tẹ́ ń gbìyànjú pé mọ́tò èrò. Yes, Faragon, mọ́tò èrò láti Ànàpájà, Dálákùkọ. I was very happy. Mọ́tò yín wá ń kọ́ bọ̀lẹ̀ gbé sí. Ẹ̀ṣẹ̀ bí bọ́ọ̀sì ni mo ní. Mi ò ní Range Rover, mi ní G-Wagon. Àwọn èèyàn ń bọ̀ lẹ́yìn. Ń bọ̀ lẹ́yìn. Mo kàn fẹ́ feel. Àwọn èèyàn. That's my style of life. Mo kàn fẹ́ feel ẹ̀ pé mo sì wà nù Faragon. So àárín ni mo jókòó, driver wa ní kí n náà ẹni tó wà wájú yẹn wá bọ́ọ̀lẹ̀ wá ní kí n wá jókòó síwájú. So inú driver yẹn wá dùn láti rí ibi ìyá mi. Ó ní gbogbo èèyàn tó wà nù mọ́tò yẹn kó má sanwó. Really? Ó máa ní kí lóyún tó kó má sanwó òun láyé òun. Genesis wọnú Faragon. Ó dàbí kí n sunkún torí mo mọ ìgbà tèmi náà fi ṣe bus conductor. Mo á dẹni tí wọ́n ní kí n kó láàrin èrò kan wá jókòó síwájú. So kúrò lọ́nà jẹ́ kan rí mi Ọlọ́run ò tí ì fi ẹ́ hàn ni. Ọlọ́run bá náà ti fi ẹ́ hàn. Ìwọ kọ́ ló máa polówó ara ẹ̀.